kí ló ṣẹlẹ̀ gbígbọ́ ló ṣe jẹ́ kí ló rọ̀ǹ kí Fúlàní ti wà ní Àmọ̀tẹ́kùn níbo ni kẹ́yẹ́ ti wọ́ wá. nǹkan kan tó wà níbẹ̀ ibi tí màá ti mú lélẹ̀ yẹn jẹ́ kí n mú láti gbà yẹn. nǹkan kan wà tó yẹ kán máa ṣe ṣé àmọ́ pé nílé iṣẹ́ máa fẹ́ gbà yẹn ṣiṣẹ́ wọ́n béèrè pé kí ni qualification wọ́n béèrè pé kí ni ìwé ẹ̀rí tó ní lọ́wọ́. lẹ́yìn ìgbà náà a máa ṣe àwọn ìdánwò kọ̀ọ̀kan fún àwọn èèyàn yìí. ṣùgbọ́n nǹkan tèmi ń wò ni pé ọ̀rọ̀ yìí kò ní ìdánwò nínú mọ́ ó ti fẹ́ jẹ́ pé ọmọ wa lélẹ́yìí yóò fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ gbowó oṣù kó wọn máa bọ̀ lábẹ́ iṣẹ́ kó wá ṣiṣẹ́. ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn àwọn tí wọ́n jẹ́ pé wọ́n lè dáàbò bò wá gan. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ òṣèlú o. àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n sì lágbára lórí Nàìjíríà wọ́n ti tẹ̀sẹ̀ bọ̀rọ̀ yìí o. wọ́n ti dìde gan. ọ̀rọ̀ yìí yóò dàbí bí eré orí ìtàgé kan tán gbé jáde ní tẹ́nìkan ti ń pariwo kinní kan wọ́ọ̀wọ́ọ̀wọ́ níbẹ̀ yóò di ogun láàrin ìjọba àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọ́n jẹ́ pé àwọn tó ti bá àwọn tó tẹsẹ̀ bọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n gbà lórí ọ̀rọ̀ kan ni tí wọ́n dọ́nà bá tó kú sí ni wọ́n tó mọ̀. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tí ẹ wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè. tí ẹ bá ti ń wọlé ẹ máa bá ní share prógrámù yìí ẹ máa bá ní share rẹ̀ ẹ bá ní share rẹ̀ lógúnlógún ẹ bá ní share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá ní share rẹ̀ kí ọlọ́fà torí pé ọ̀rọ̀ tí a fẹ́ mẹ́nubà ọ̀rọ̀ tó kan gbogbo wa ni ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó yẹ kí a jọ bojú wò tó yẹ kí a jọ dá sí òní ọ̀rọ̀ tí a fẹ́ pẹ̀kẹ́lù lórí ètò fún tèmi. ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun Akínlàló láti ọwọ́ àwọn Àmọ̀tẹ́kùn. MC Clear wọ́n ti darapọ̀ mọ́ ìyàwó ẹ̀kọ́ bí ẹ ti wọlé ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ètò ní sàn. ọba Èdùmàrè yóò wà pẹ̀lú yín o. àmì o àtẹ̀yìn náà àmì àṣẹ o. ẹgbẹ́ ẹ̀yin àti èmi wọn ò ní bí ṣe tuntun Nàìjíríà o. àmì o àmì o àmì olórí àdúrà galẹ̀gbà wọn o. àmín. ẹ bá wa dá sétò aláfẹ́ mẹ́nuba ìṣẹ̀lẹ̀ ìṣekúpani látọwọ́ àwọn Àmọ̀tẹ́kùn àwọn ikọ̀ Àmọ̀tẹ́kùn ní Akínlàló ní ìpínlẹ̀ Ọ̀ṣun. kí ni ìwòye tiyín èrò tiyín bóò lẹ ṣe rí ṣẹlẹ̀ yìí gan sí? mo lérò bẹ́yìn náà ti rí fídíò yẹn àwọn náà ló fẹ́ gbọ́ yín. ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ látàárọ̀. náà orúkọ tèmi ni Ọlámilékan Ògúnṣọlá làwọn èèyàn mọ̀ mí sí. ṣé rí ibi tí màá ti bẹ̀rẹ̀ ní òwe kan tí táwọn àgbàlagbà máa ń pa ni pé kí láǹfààní orógbó tá a jẹ tí ó dùn apá kò lálàwẹ́ a tún fi gé ẹ̀ dáná olóko tó tún yẹ ayọ́ tó pọ̀ mọ́ ìyá òun ni oore kí ni ìpà fẹ́ wá oore kí ni ìpà ṣèdí. tábàwò àwọn tá a fọkàn tàbí pọ́n máa jálàbò wa tí ogun bá dé tí wàhálà bá dé àwọn náà tó wá ń ṣekú pa àwọn tó járàlú. sẹ́ni fídíò yẹn tí mo wò ohun tó pa mí lẹ́kún ń bẹ̀ ni ìyá tó bí ọmọ méjì tó gádùrẹ́tì làwọn méjèèjì tí wọ́n sì pa wọ́n lọ́jọ́ kan méjèèjì. ìyá tó bí ọmọ méjì. ó jẹ́ nǹkan
ọjẹ́ nǹkan á sọ ìyá yẹn á sọ di àgàn alẹ́ ẹ̀ náà sọ yìí yà dà ṣé àwọn pé tí kulẹ̀ ọ̀bá sì pa ni òde òde òní. pa ni àwọn tọ́jọ́ mọ́ ń lù gangan fún lára àwọn náà kógun ja ìlú wọn náà kó àwọn àjòjì lẹ́yìn láti wá fogun ja ìlú wọn. bíi Tẹ́ ti bá báwo. wò ó nínú fídíò yẹn dáadáa á rí i pé àwọn tó jẹ́ nínú àwọn tí wọ́n lìdí wọn àwọn mẹ́rin nínú wọn gbáko àwọn ni wọ́n jẹ́ ọmọ akínàlù nínú wọn gangan náà àwọn tí wọ́n lìdí àwọn àmọ̀tẹ́kùn wá sínú ìlú wọn wọ́n sì dàpọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin aláwọ̀ nínú mọ̀ fídíò wọn. yẹn. aláwọn mọ̀ wọ́n dáadáa wọ́n tún dákọ̀ bàbá tó bí wọn lé wọ́n dákọ̀ wọn déédéé àwọn mẹ́ta níbẹ̀ ọmọ Yorùbá ni wọ́n. ìkan níbẹ̀ òun ló jẹ́ ọmọ tó pé ìyá rẹ̀ Yorùbá bàbá Fúlàní. ntí iṣẹ́ mọ̀ pé a ní oríṣiríṣi àwọn alẹ́sọ̀ àwọn aláàbò tó jẹ́ ti ilẹ̀ Yorùbá níbẹ̀ a ní OPC wà a ní àwọn Àgbẹ̀kọ̀yà a sì ní ti Àmọ̀tẹ́kùn. abáwo mẹ́tẹ̀ẹ̀ta yìí Odùduwà People Congress Yorùbá Odùduwà ni wọ́n pè é Àgbẹ̀kọ̀yà a rí i pé Yorùbá náà ni wọ́n tún wá ní Àmọ̀tẹ́kùn wọn ò fi èdè míì pé o wọ́n ní Àmọ̀tẹ́kùn ni wọ́n pè é àwọn tí wọ́n mọ̀ tí wọ́n tó ẹkùn ni wọ́n pè wọ́n o pàápàá tí wọ́n gbé kalẹ̀ fún ni wípé àwọn ìgbà tí Fúlàní fẹ́ wọ ilẹ̀ Yorùbá nígbà náà láyé ìgbà táwọn Sunday Igboho tí wọ́n lọ jà káàkiri láti ibìkan débìkan nígbà náà ìgbà yẹn wọ́n gbé ètò àwọn aláàbò kalẹ̀ wípé láti mọ dáàbò bo ọmọ Yorùbá àì gbogbo 6 states tó wà ní Yorùbá pátápátá. táyé gómìnà Akérédolú ní Ondo State. Ondo State àì fún gbogbo wọn a rí i pé wọn èsè ẹgbẹ́ kan ní gbogbo wọn APC wà láàrin wọn nígbà náà PDP wà láàrin wọn gbogbo wọn sì jọ fi okòó sọ̀ọ́dún wípé ẹ jẹ́ ká ṣe lè kó lè mọ dáàbò bo àwọn tó jẹ́ èèyàn wa. àwọn tó wọ́n dáàbò àwọn nínú ìṣẹ̀lẹ̀ yẹn á rí i pé wọ́n ní àwọn kan lọ jí kòkó àwọn kan lọ ja olè wọ́n sì mọ àwọn tán lọ ja olè ṣebí tán bá mú olè suspect ni wọ́n lábẹ́ òfin ni wọ́n pè wọ́n afurasí ni wọ́n pè wọ́n wọn ò tí ì pè wọ́n gangan ní pé ọ̀daràn gangan ni wọ́n nítorí àti pé nínú òfin tó gbé Àmọ̀tẹ́kùn gan dúró pé wọn ò ní ká máa ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn wọ́n ní ọ̀gá wọn sì ní iléeṣẹ́ ọlọ́pàá tábà mọ̀ ọ̀daràn ká lọ fi lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ni àgbàdo yẹn. ṣé wọ́n rí a rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n ti jà fún wípé kó gbọ́n bà mọ́ ti ọ̀dọ̀ àwọn kìíní ìwọlé Yorùbá ní gbogbo àwọn elétò ààbò Àgbẹ̀kọ̀yà OPC àti àwọn Àmọ̀tẹ́kùn àwọn Yorùbá ni wọ́n sì ń gbà nù wọn kí ló wá lè tó yẹ pé àwa fẹ́ fi náà sórí òrùlé sùn ṣé rí ẹni tí ẹkùn ò lè bí ajá ò sì lè bí ẹkùn ìran olóńgbò kan kì bá wọn bí olóńgbò kò lè bí eku wọ́n sì lọ́mọdékùn bá bí ẹkùn ní òòjọ́ ìran ẹkùn kan ò jẹ́ yàrá àti ẹrú ẹni tó wà láàrin wọn tó jẹ́ pé ọmọ àlè ni tó wà láàrin wọn yẹn ọmọ ẹrú ò lè má wùwọ ọmọ ẹrú nítorí ọkọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn kì í ṣe gbogbo wọn nínú ìwà wọn nínú ìṣe wọn ni wọ́n ṣe burú o láì àwọn Fúlàní kan tó sọ̀rọ̀ àwọn darandaran àwọn Fúlàní tó dá wà táwa sì mọ̀ tán dáa tọ́jọ́ pé báyà jọ ń gbàdúgbò àjọ ń ṣe nǹkan kan ni ṣùgbọ́n nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti kọjá ìgbà tí wọ́n wọ̀lú wọ́n jẹ́ kí wọ́n pé ìgbà tí wọ́n wọ̀lú wọ́n fi nǹkan dúdú bojú wọ̀lú wọ́n máa kí lọ́wọ́ á sì di pé Àmọ̀tẹ́kùn ṣe di pé à ń fi nǹkan bojú. bẹ́ẹ̀ ni á sì di pé nǹkan kan wà tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ dáadáa ni pé ntáwọn èèyàn mọ̀ ni pé nínú nítorí káwọn tó fẹ́ gbà yẹn ṣiṣẹ́ nítorí wọn kọ́ máa ṣe fún yẹn wọ́n ni pé ẹ bá ní share rẹ o ẹ bá ní share rẹ bá ṣe ń wọlé share rẹ kẹ́ẹ̀dẹ̀ subscribe kẹ́ẹ̀ bá ní share rẹ kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká mọ ibi tẹ́ ẹ ti ń wò wá àti ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá ẹ bá ní comment ní ààyè comment tó bá jẹ́ Nàìjíríà lẹ ti ń wò wá ni ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ pé orílẹ̀-èdè míì ni ẹ jẹ́ ká mọ̀ orílẹ̀-èdè tí ń wò wá kí ẹ̀dẹ̀ bá ní like program yìí ẹ tẹ like kẹ́ẹ̀dẹ̀ bá ní share rẹ. torí ìgbà míì nítorí pé ṣẹ́rí àwọn ìṣẹ̀lẹ̀ ilé yẹn tó ṣẹlẹ̀ tó lajú tó ṣe jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ rí o àwọn míì ṣẹlẹ̀ lábẹ́nú tó jẹ́ pé ó le jù báyìí lọ tó jẹ́ pé
kò tí ì di pé yóò wù tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni a lè máa wò láàrin bí oṣù méjì mẹ́ta sì sìn oríṣiríṣi ẹlẹ́mọ̀ gbọ́ tí àwọn elétò ààbò yìí tí wọ́n ti ṣe síbẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kọ́lọ́hún ó ṣàánú wa ni ọmọ ọlọ́mọ gádúrétì méjì tí ìyá oníyàá ní ìyá tó sọ pé ewé lòún tà tóun fi tọ́ àwọn ọmọ ẹ̀ títí dé pé kí ló ń kọ rẹ̀ ìyá ti nà gan ẹni tó pa mí lẹ́kùn síbẹ̀ ni pé ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo ọmọ méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ká bá wa wá nǹkan ṣe sí i kọ́mọ̀ jẹ́ pé igi tá a fẹ̀yìntì òun náà ni ó padà yẹ kúrò lẹ́yìn ẹ̀ tó yẹ padà fẹ̀yìn gbálẹ̀ níbẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo sọ níbẹ̀ ni pé bí kulé ọba pa ni tòjú òde pa ni ará alé ló gbàbọ̀dé fún ará àta láti wá igbó làwọn àmọ̀tẹ́kùn iná dé àwọn DSS àbọ̀dá àwọn mọ̀pó tí wọ́n ń da nǹkan bojú láti wá lọ ṣé Boko Haram náà fẹ́ lọ bá jà ní àbọ̀ fẹ́ lọ bá wọn kìlọ̀ ọkọ̀ rẹ̀ jà àwọn tó bá Boko Haram gan jà gan wọn ò da nǹkan bo ibi tí ò yé mi níbẹ̀ tó ṣe kí lórúkọ rẹ̀ nìyẹn a rí i pé lára àwọn tí wọ́n gbà yìí àwọn tó mùmúkúmú wà láàrin wọn àwọn ẹlòmíì wọn fẹ́ pé ẹlòmíì wọ́n sọ di pé ẹ kò sí àwọn tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run láàrin àwọn èèyàn yìí wọn ò tó nǹkan tẹ̀mí rí sọ sí nìyẹn kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kọ́mọ̀ jẹ́ wípé àwọn tí wọ́n nǹkan tí torí àsìkò bó ti ń bọ̀ báyìí náà nìsín nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo rẹ̀ náà ọwọ́ jẹ́ kí wọ́n sọ́dọ̀rọ̀ òṣèlú láti bẹ̀ lọ. ó ti fẹ́ dọ̀rọ̀ òṣèlú báyìí o torí àtẹ̀jáde míì jáde láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn náà ti àtẹ̀jáde kan síta bóyá kí nǹkan tẹ̀ mú wá fáwọn àti wọn àti wọn ń gbọ́ wa kẹ́ tó tẹ̀síwájú. Ẹ lè kà á káwọn èèyàn kan gbọ́ kó tó di pa máa sọ̀rọ̀ lé ní orí. Ẹ jẹ́ àgbọ̀ tí àtẹ̀jáde tí ó jáde láti ọwọ́ àwọn ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun lọ wọ́n ń jẹ́ kó yé aráàlú pé ẹni tí ń ṣe ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí pé ẹni tí ó jẹ́ pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ká àwọn àṣemáṣe kan mọ́ lọ́wọ́ rí ni léyìí tí ó fi tó ojú náà fún nígbà náà tó wáyé kọjá pé ẹni bẹ́ẹ̀ náà ni gómìnà Adémọ́lá Adélékè yóò gbà síṣẹ́ gẹ́gẹ́ bí àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí lẹ rí sílẹ̀ yìí ká tó wá mú wọ́n ká sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lójú wípé ṣé ó ti pẹ́ jù kí gómìnà tó dìde jáde sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ Akínlàlú pé lẹ́yìn bí ọjọ́ 5 títẹ̀lẹ̀ yẹn ti wáyé pé ní gómìnà tó ráàyè láti sọ̀rọ̀ lórí. Ẹgbẹ́ òṣèlú APC ní eléyìí jẹ́ ìwà tí ò bójúmu rárá ojú wo lẹ fi wo ọ̀rọ̀ yẹn torí tá a sọ débẹ̀ ni wípé tí ó dà pé wọ́n ti fẹ́ máa fi ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ yẹn. Ṣẹ́rí ẹ mọ̀ pé tí ẹgbẹ́ kan bá wà ní orí ipò lọ́wọ́ àkùdé tó bá ṣẹlẹ̀ nínú ìṣèjọba rẹ̀ ṣe làwọn ẹgbẹ́ kejì ọmọ wa n tó fún àwọn ẹgbẹ́ kejì tó fún wọn ní ọ̀rọ̀ sọ ó nìyẹn kò sí ẹgbẹ́ máa pọ̀ ọmọ ìlú rẹ̀ tínú rẹ̀ tí wọ́n máa ẹni tó ń jọba lé lórí tó máa pa tínú rẹ̀ ọmọ dùn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́pọlọ pípé ni jù báyẹn lọ ọ̀rọ̀ òṣèlú ni tí wọ́n ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ nǹkan kan kó tó di pé ẹ̀tọ́ rẹ̀ sọ wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó tó méje ó tó mẹ́ta rẹ̀ sọ síwájú ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo yẹn ni wọ́n kọ́ gba state police àti state police ní tó ti ń sọ àtàyè Jonathan wá títí dòní olónìí ṣé tá a bá gba state police náà ṣé bó ṣe máa rí náà ni ṣé bó ṣe máa rí náà ni. torí pé oríta fẹ́ gbà àwa ara wa náà lálámọ̀ lò. Ẹ wo ìlú tẹ́pà tí ìkojú òṣùwọ̀n tí ìlú kọ̀ọ̀bà tí ìkojú òṣùwọ̀n àbáwọn tán fi bẹ̀ tán bá fi wọ́n ṣe olórí. Ẹ bá gbọ́ nínú statement tí àwọn tí mídíà fún kínní àwọn APC yẹn sọ
ó ní ẹ tí wọ́n demote tí wọ́n tó wà ní ipò kiri tó wà ní ipò tó wà tí wọ́n tó já wá já wálẹ̀. padà wá sísàlẹ̀ ó ní pé ẹni tí ò kojú òṣùwọ̀n ni ẹni tí wọ́n fi ṣe olórí àwọn àmọ̀tẹ́kùn ṣe mọ̀ pé eléyẹn náà asọ́lẹ̀ kan náà pé ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn náà lọ́rọ̀ òṣèlú náà ní inú lò tó bá jẹ́ pé bó ṣe rí nítòótọ́ àti lódodo nìyẹn o bá jẹ́ pé nítòótọ́ àti lódodo nìyẹn o ẹni tó bá tó ẹni tó mọ̀ nípa tó bá jẹ́ pé wọ́n sọ pé mínísítà lọ pa àbá ẹ̀ nísìn ẹ má tó gbangba sùn lọ́wọ́ nípa àṣẹ kan ẹni tó kó bá mọ̀. àwọn àgbàlagbà ní ẹ bá mojú ògùn ní pàdélé. ní ayé sísè gan. ẹ jẹ́ kó padì torí tó bá tẹ́tẹ́ àmójú ògùn tó bá lọ pa bìnírè ó lè ṣe kó rí kí nǹkan mi ò tibẹ̀ jáde ní ibẹ̀ yẹn ọ̀rọ̀ òṣèlú wà ń bẹ̀ lóòótọ́ ná ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí ọ̀dà láti mọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ mọ́ jáde ní ọmọ jáde ńbẹ̀ náà inú ọ̀rọ̀ tí arákùnrin yẹn sọ òótọ́ ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbà ṣiṣẹ́ tí wọ́n ti ń ṣe àmọ̀tẹ́kùn ṣe gbogbo rẹ̀ àwọn tí ọ̀ká tò ọ̀pọ̀ lónú ọ̀pọ̀lọpọ̀ wọn dáadáa ṣé èèyàn lè ká tò nítorí pé fún mi lówó ìwọ tó lóko kòkó tó bá ní kẹ́ni kó fún ẹ tí ń ta òkú tó ní kó fún ẹ lówó kòkó sílẹ̀ owó àgbálẹ̀ torí ẹ owó àgbálẹ̀ oṣù lóko kòkó ọwọ́ àti torí ẹ gba ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣe ṣókátò nìyẹn tó bá jẹ́ pé orílẹ̀-èdè tó jẹ́ pé òfin wà dáadáa ni bí irú àwọn òyìnbó aláwọ̀ funfun yẹn láàrin ọ̀sẹ̀ kan méjì wọn ó ti ṣèwádìí wọn ó ti máa ń tọ́ṣẹlẹ̀ ẹjọ́ bá gbàdájọ́ tiẹ̀ yóò ti gbàdájọ́ tiẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí ó lè lọ́dún méjì mẹ́ta kó tó di pé a máa mọ pàtó nǹkan tí ń ṣẹlẹ̀ a sì lè má padà gbọ́ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́ ṣùgbọ́n mọ̀ pé àwọn èèyàn náà àwọn èèyàn. ó ṣe ká má padà gbọ́n mọ́ torí ó ti lọ́wọ́ ìjọba nú báyìí ó sì ti lọ́rọ̀ òṣèlú nú báyìí yóò nira ní ìsìn láti jẹ́ pé ká mọ òkodoro ọ̀rọ̀ gan-an àti láti jẹ́ ká mọ ibi tí ọ̀rọ̀ náà ó wò sí torí pé ó ti dọ̀rọ̀ òṣèlú báyìí ẹgbẹ́ òṣèlú PDP tí Adémọ́lá Adélékè jẹ́ gómìnà fún nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí àwọn náà wọ́n fẹ́ play politics ń bẹ̀ yẹn láti jẹ́ pé wọ́n ò ní fẹ́ kí ajé ìwà àbàjẹ́ yẹn tó sí mọ́ àwọn àmọ̀tẹ́kùn yẹn lórí èyí tó bá padà sí mọ́ wọn lórí ariwo ìjọba náà ni wọ́n máa pa ètò ìdìbò lọ sí ìjẹba èyí àbẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀. Gbogbo tí ń ṣẹlẹ̀ náà nìyẹn òun kálukú máa filẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti kọjá ọ̀rọ̀ òṣèlú o àwọn tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tí wọ́n sì lágbára lórí Nàìjíríà wọ́n ti tẹsẹ̀ bọ̀rọ̀ yìí o wọ́n ti dìde gan ọ̀rọ̀ yóò dàbí bí eré orí ìtàgé kan tán gbé jáde ní tẹ́nìkan ti ń pariwo kinní kan wọ́ọ̀wọ́ọ̀wọ́ níbẹ̀ yóò di ogun láàrin ìjọba àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń jẹ́ pé àwọn láti bá àwọn tó tẹsẹ̀ bọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n gbà lórí ọ̀rọ̀ kan ni tí wọ́n gbọ́dọ̀ bá tó kú sí ni wọ́n tó mọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun náà àwọn náà ó ṣe nǹkan tí ò ní fẹ́ ba ìjọba wọn jẹ́ ó ṣe ṣe kó jẹ́ pé wọ́n tètè ṣiṣẹ́ lé lórí àdúrà mi gbà ni pé ìyá tí yẹn pọ̀ ọmọ rẹ̀ méjì kọ́ ló máa lọ rẹ̀ mí wọn kọ́ wọ́n jẹ́ pé ìyá ọmọ ronú kọ́ lọ́jọ́ má tètè dé o àdúrà tá a máa gbà fún ìyá láti ibẹ̀ nìyẹn torí kí ni ìdùnnú òbí tọmọ rẹ̀ kú lójú ẹ̀ níṣẹ́jú ayé wọn méjì lẹ̀ kí ni àdúrà omi tútù sí wọn lọ́kàn ilé ti kọjú bọ́lá omi tútù kankan ò lè gbanú ọkàn wọn dúró máa ṣẹ́ lọ́kàn ìyá lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n Ọlọ́run wọn ṣàánú àfi tí ọmọ náà bá tọmọ táwọn náà bí náà tán bá ti bí ọmọ sílẹ̀ wọ́n ti lọ́mọ ọmọ ló kù ènìyàn yìí fún wà fún un. ìyá yẹn tó lè máa wò lójú báyìí. ẹná lè máa wò lójú ṣùgbọ́n. owó yé wa ẹ bá ní kí nígbà tí wọ́n wò wá sínú ọgbà àti ẹ bá ní dárúkọ yín ká tó yọ. abudintolókun abudintolọ́ṣà ọ̀sẹ̀ tí máa rí àpàlà romi gbogbo tẹ́ tí mówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wò wá ọ̀nà òní dí mọ́ yín láṣẹ Elédùmarè o gbogbo ẹ̀yin olólùfẹ́ Otasansan TV tẹ́ ń wo prógámù yìí láṣẹ Elédùmarè ẹ mọ̀ tẹ̀síwájú ẹ ṣé o
ọpẹ́ náà ni èèyàn máa dá lọ́dọ̀ èèyàn. Àwọn kan wọ́n ń dúró bọ́n ṣe ń wọlé náà ni wọ́n ń jáde, àwọn kan sì dúró bẹ́ẹ̀ látàárọ̀ tí wọn ò kúrò níbẹ̀ títí di bẹ́ẹ̀ni àkókò bẹ́ẹ̀ni tá a fẹ́ parí program yìí. bẹ́ẹ̀ni Ẹ ń bá wa comment, ẹ ń bá wa share program tí wọ́n bá ti ń wo program yìí kẹ́ ẹ máa kọ síbẹ̀, àtàwọn ẹ máa fi sticker kẹ́ ẹ fi máa ṣe gbogbo àtàwọn nǹkan kọ̀ọ̀kan tó bá yẹ kẹ́ ẹ ṣe náà kí program yìí kó lè bá máa lọ sí iwájú sí. Ẹ ṣé o. ẹni tó lò ó ló lè ròyìn. Tèrè bá dèrè lọ́dọ̀ àkọsàbò.